wọ́n ti ń ṣe ìwádìí Malami Kemi tó di Alaga EFCC. Olukoyede, alága àjọ tó ń ṣe ṣíṣe owó aráàlú kúmọ̀kúmọ̀ EFCC Olukoyede ti sọ̀rọ̀ lórí awuyewuye tó lọ káàkiri pé àwọn gbé mínísítà tó ń ṣe ètò ìdájọ́ lórílẹ̀‐èdè yìí tẹ́lẹ̀ Abubakar Malami sáàn. Ó ní kí òun tó gba ìpìlẹ̀ ìṣàkóso àjọ EFCC lọ́sẹ̀ ti tó ìdí Malami. Olukoyede ṣe lé ìgbìmọ̀ nígbà tó ń kópa lórí ètò ìkànnì ìdáná tẹlifíṣàn lọ́jọ́ àti Sunday ọ̀sẹ̀ yìí. Ibẹ̀ ló ti sọ̀rọ̀ lórí àwọn awuyewuye sí ọ̀rọ̀ Malami àti ìdájọ́ ilé-ẹjọ́ lórí ìdílé rẹ̀ ká nígbà tó ń kẹ́kọ̀ọ́ lórí ẹ̀sùn pé òun náà tọpinpin ẹjọ́ Malami ni. Ó ní kì í ṣe ọ̀sẹ̀ rárá tàbí ìkórìíra. Ó ní ẹjọ́ náà ti wà nílẹ̀ fún ìtọ́ ọ́fíìsì. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ẹjọ́ náà ti tó ọdún méjì ààbọ̀ báyìí tí wọ́n ti ń ṣe ìwádìí lórí rẹ̀ pẹ̀lú ẹ̀rí tó dájú. Ó sọ síwájú pé dúkìá tó tó 67 ni wọ́n ti rí pẹ̀lú Malami àti ìdílé rẹ̀. Àwọn nǹkan wọ̀nyí ni wọ́n ṣàwárí pé wọ́n ti fi